Alhaji Alhaji wàràfánà wùmọ̀nkànà àlìyà bàbá mi Alhaji Abdulwaheed Oladejo Adigun ẹ̀rí ẹ̀mọ̀ kú ọjọ́ ìbí o. Happy birthday to you ẹ̀mọ̀ kú oríire. Gbogbo ẹni tó ń bẹ nígbèrè Ògùn, gbogbo èèyàn tó ń bẹ nígbèrè Ọ̀sà, gbogbo ẹni tó ń bẹ níwọ̀nà ló tún fẹ́ níbi ojúmọ́ tí í mọ́ wáyé. Ẹ̀yin tara Ìkìrun Àgùnbẹ́yìn yẹn lágbolé baálẹ̀ òkè ibà ní Ìkìrun Àgùnbẹ́ o. Ẹjẹ́ àrèlé bàbá tó bí lọ́mọ gangan ni. Ẹ̀yin tìrí alálùbọ́sà ẹ̀mọ̀ járèlé mọ̀mọ́ rẹ̀. Gbogbo ẹni tó bẹ nígbèrè Ògùn, gbogbo èèyàn tó bẹ nígbèrè Ọ̀sà, gbogbo ẹni tó bẹ níwọ̀nà ló tún fẹ́ níbi ojúmọ́ tí í mọ́ wáyé. Ẹ̀yin ti UK, ẹ̀yin ti London, ẹ̀yin ti Naija, ẹ jẹ́ lọ sí Ìkìrun Àgùnbẹ́ ká tó gbàrẹ́ alálùbọ́sà lọ́lé bàbá tó bí lọ́mọ gangan ni. Tàgẹ́wá ni mò ń pèrè o. Alhaji Abdulwaheed Oladejo Adigun ẹ̀rí olóríire ọkọ̀ Alhaji Yewande Adéyọlá Abẹ́gbé idiot olóríire ló sọjọ́ bí lónìí o. Ó kárẹ̀ má bínú pé mo bọ̀ lóye mo bí ọlọ́kọ̀ Alhaji dáadọ́ olóríire bàbá mi náà tún Àmọ̀kẹ́ o. Bàbá bíbù Àkànbí rèé o. Bàbá Abdulmatin Àkànbí o. Bàbá Màsíyà o. Àlàkẹ́ olóríire bàbá mi ni. Aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Peace Lot Investment Nigeria Enterprises dáadọ́ olóríire. Hajiya Monsura Arìnládé Ajíṣefínní aka Princess Ajipolowojesu ìyá àti gbogbo ẹbí pátápátá gbọrọgbọdọ ní UK àti Nàìjíríà náà mi náà ní mọ̀ kí ọ́ dáadáa ni. Wọ́n ní kí ọ̀bí ológun ẹ̀rọ wọ́n mọ̀mọ́ ní kí ọ̀bí oníwọ̀fà ọgbọ̀n wọ́n ní kí ọ̀bí bọ̀rọ̀kì ní ọlọ́rọ̀ ó jàre wọ́n ní mọ́ ẹ lọlé bàbá tó bí ọlọ́mọ olóríire ikú òní gbọ́nrẹ́ wèrèwé happy birthday to you bàbá mi. Ó wá dílé ẹ̀yin ní Ìkìrun Àgùnbẹ́ o, ẹ̀yin ní Ìkìrun Àgùnbẹ́ onílẹ̀ obì ọmọ ẹrú ò gbọ́dọ̀ déré ní jìnnìjìnnì ẹ̀rí o. Ìwọ̀fà yóò gbọ́dọ̀ dòdò pòrò ìbílẹ̀ Àgùnbẹ́ ṣe bí nígbọ̀fà lérí ẹ̀yìn lọ́mọ bí ṣùgbọ́n náà tẹ̀ ṣe bọ̀nù lé bàbá tó bí yín lọ́mọ ni. Kárẹ̀ ìrèlè ti mú Ìkìrun ìrèlè ni mo kò nísà nílé bàbá tó bí yín lọ́mọ torí pé kí ni ìrèlè ti mú Ìkìrun rògùn ìrèlè ti mú Ìkìrun rọ̀ Ọ̀sà ìrèlè ti mú Ìkìrun dùn gbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́n lé bàbá yín gẹ́gẹ́ ni torí pé kí ni Ọ̀yá ṣe tán Ọ̀yá wọlé nílé ra ọba lùfọ́n ṣe tán ọba lùfọ́n wọlé lẹ́rìn ìgbà tí ìrèlè ṣe tán o ṣebí ló bá wọlé ní Ìkìrun Àgùnbẹ́ o pàkẹ́rẹ́ lẹ́mú dùbò Ọ̀ṣun lílé bàbá tó bí yín lọ́mọ èèyàn tó ń lè Ìkìrun Àgùnbẹ́ o irú wọn kó mọ̀ wulẹ̀ bọ́kọ̀ dání o torí pé kí ni àpáta ńláńlá ló gbalẹ̀ dé Ìkìrun Àgùnbẹ́ onílẹ̀ obì ó tó torí bàbá oníkálukú wọn ò mọ̀ọ́sù lọ́jọ́ sí o Ìkìrun Àgùnbẹ́ o ọmọ alákùkọ gàgàrà tí ń bẹ lódò ọ̀nà Ìkìrun Àgùnbẹ́ lọ máa sọ̀rọ̀ ànádì bá mi kojú mọ́ tó mọ́ ọmọ gbórí ọ̀rọ̀ pété ọmọ mo jẹ́ bẹ́ẹ̀ mo mú bẹ́ẹ̀ mẹ́ẹ̀rí mẹ́ẹ̀mọ́ èmi ò wí gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ṣèbí náà ló mú Ìkìrun Àgùnbẹ́ wù mí lé bàbá tó bí ọlọ́mọ gangan ni ọmọ agboolé baálẹ̀ o ìyẹn lókè ìbàlẹ̀ bàbá tẹ̀yìn gangan olóríire gangan ni ọmọ agboolé baálẹ̀ wo lágboolé yín Kárẹ̀ Àdìgún ẹ̀rí o ọmọ baálẹ̀ mẹ́ta tó múlé kan lé o tó mọ̀ ọ̀jẹ̀ kan ọ̀jẹ̀ mo ní
tó fi sọ́jà lóye. Ẹnìkan kì í bímọ fóyè kó tòṣì, ẹnìkan kì í bímọ fóyè kó ráhùn owó nínú ilé bàbá tó bí ọlọ́mọ. Owó ńláńlá ni wọ́n bù fàyàbá nílé bàbá tó bí ọlọ́mọ kárí olóríire. Ẹ̀yin lọ́mọ owó gìrìgìrì tí ń torí olókè bọ̀ wá o. Lẹ́ẹ̀gùn ní bá dọdẹ kò gbóògùn ilé bàbá tó bí ọlọ́mọ ni. Ẹ̀sà àpèjẹ àwòdì rẹ̀ àpẹ̀fà ìyẹ̀rú olóyè àpẹ̀dógún o. Àdìgún o ará àtàyìnlá o. Àdìgún o ará jágbági tààlà o. òdí ọjà lóyè àjàgbági lé bàbá tó bí ọlọ́mọ. òdí ẹ̀rìndínlógún owó lé bàbá rẹ̀ gangan ní olóríire káre. ọmọ rí alálùbọ́sà lé màmá ẹ̀ gangan ní olóríire káre. mo kí ọ pẹ̀lẹ́bẹ̀ ń Àdìgún o àrà orí èègùn o. Àdìgún tí ọba ti kú lọ lóbì eégún rẹ̀ ń bẹ̀hùn gangan ni. Àdìgún ọmọ Àkànjí ọmọ arábàmbí ìyẹn ní Kìwàgùn bẹ́ẹ̀ onílẹ̀ òbí gangan ni mo ké sí olóríire. ọmọ rí alálùbọ́sà ni wọ́n nílé mọ̀mọ́ rẹ̀ olóríire. ikú òní gbọ́rẹ̀ wéréwé àrùn oníṣọ́rẹ̀ wéréwé káre nírí alálùbọ́sà ìyẹn nílé mọ̀mọ́ rẹ̀ Umuhani Àlàkẹ́. ẹ̀yin nírí alálùbọ́sà ọmọ arólú owó ni yóò. a kì í rìn rárá eré sísá ni wọ́n ń sálé bàbá tó bí mọ̀mọ́ rẹ̀ lọ́mọ gangan ni. ta ló sọ pé yóò lódò lé bàbá tó bí mọ̀mọ́ rẹ̀ lọ́mọ. mo ṣe bá lé afẹ́lẹ́lẹ́ lómi ìgbẹ́kun onígbẹ́kun sí lómi ayaba nílé mọ̀mọ́ ẹ̀ gangan ni. káre kẹ́ẹ̀pà lómi ìsún yọkọ lómi àmù. bí mo bá délé màmá bọ́ máa fi bomi mu nílé mọ̀mọ́ ẹ̀ gangan ni. má sì bómi òkè má sì fi wẹsẹ̀ mi ń bẹ́hùn gangan ni. omi àgbàrá lélẹ́gbò ń wẹ̀ ìyẹn nílé mọ̀mọ́ rẹ̀ ń bẹ́hùn ni. elégbò tó bá womi àṣà àti mọ́ sáré wọn lẹ́sẹ̀ méjèèjì. ẹ̀yin lọ́mọ onígbò mọ̀dẹ́mọ̀dẹ́ ọmọ onígbò mọ̀wọ̀ ọmọ onígbò kan gbọ̀kan àjèjì ò gbọ́dọ̀ wọ̀. àjèjì tó bá wọ bẹ̀ ṣe bírù wọn wá sí mọ́ dẹni ẹ bọ́ra. ìran bàbá mọ̀mọ́ rẹ̀ ṣe bí níbù ẹ̀ lódò tí gbogbo ọmọge yọwọ́ ọ̀sẹ̀ wípé tèmi ni ó gbà tèmi ni ó ṣe. máa gbọ́ wípé wọn à ní wípé bẹ́lẹ̀ yìí bá jáyẹ bí ò bá jọ́kọ̀ ẹni a sì máa jálè ẹni. wọn ní tèmi ni ó gbà tèmi ni ó ṣe torí pé tẹ́lẹ̀ yìí bá jọ́kọ̀ ẹni wọn a sì máa jálè ẹni. ilé bàbá tó bí ọlọ́mọ káre ọmọ ìrẹ́ òye ìrẹ́ alálùbọ́sà lé mọ̀mọ́ ẹ. ọmọ olókè méje ìrẹ́ ọmọ olókè méje ìrẹ́ ọmọ kàkẹ́ ọ̀la ìrẹ́ ìmọ̀gún ilé mọ̀mọ́ rẹ̀ gangan ni. ẹ̀yin lọ́mọ orí ọlọ́ta ni ọmọ gbórí ọ̀rọ̀ pìtì ọ̀rọ̀ ilé bàbá tó bí mọ̀mọ́ rẹ̀ lọ́mọ. ọmọ ìrẹ́ kì í rí rárá eré sísá ni wọ́n ń sá nílé mọ̀mọ́ rẹ̀ gangan ni. ẹ̀yin lọ́mọ ọmọ arẹ́ orí òkè ará ìrẹ́ ọmọ ìrẹ́ arẹ́ orí òkè arẹ́ orí olè nílé mọ̀mọ́ rẹ̀ gangan ni olóríire káre. ọmọ rẹ̀ alálùbọ́sà ni olóríire. ikú ọ̀wá nípa rèwerèwe àrùn oníṣẹ́ rèwerèwe. mo ní wípé Alhaji mo ní pé òní dààmú láyé orí rẹ̀ òní burú òní ṣerí ìbú o. mo ní àjìyá Mọ̀súrà Àrìnládé Ajíṣefínì aka Princess Ajipolowojesu ìyá olóró mi ní sẹ́ o. òun ló ní mọ̀ kìyọ́ dáadáa ni òní dààmú o. ó wá ní ṣàdúrà fún ọ pé ó sọdún èyí ó ṣe tẹ̀mí ìtayà tọmọ tẹ̀bí tara nílé lóko lọ́nà wodò. gbogbo ẹbí ní kìyọ́ dáadáa wọ́n lè yan pàtàkì níyàn ẹni tó tọ́jú ẹbí tọ́jú ara níyàn ni. wọ́n nílé iṣẹ́ rẹ̀ ò ní jóná ayé rẹ̀ ò ní bàjẹ́ ò ní fojú sunkún ọmọ ò ní fojú sunkún aya ìwọ ló ní kú kékeré ò ní dààmú láyé torí wọn kì í gbórí odó pèjì odó wọn kì í gbó
nítorí ọlọ́pẹ̀ jọ lọ ọmọ aráyò ní gbérí rẹ níbi ọ̀nà rí òní dàrú ayé rí òní bàjẹ́ òní ṣìrìn òní ṣílẹ̀tẹ̀ ọmọ aráyò ní bínú ẹ orí iṣẹ́ eré òní bí ọmọ aráyé nú ó ti ń dùn fún ọ yóò mọ̀ dùn sí ni torí pé pé ọmọdé kan kì í kájú oko yá igbá àgbàlagbà kẹ́kọ̀ọ́ ojú ọ̀nà igbá àwọn onímọ̀ kan kì í kájú oko igbá yóò ní ká ọ Alhaji báríkà rẹ o Alhaji tó rẹ mọ́ka tó bọ̀ ọkọ̀ alájà gẹ́gẹ́ ni gbogbo tọ́lọ̀wọ̀n bá mi fi jọ́lọ̀ ló fi bá ń dá ọlọ́lá tọ́lọ̀wọ̀n bá mi òun ló bá Alhaji Allahu Allaha ọ̀kan ṣoṣo araba tí mi gbó kìjìkìjì ni yóò bá ń dá ọlọ́lá o wọlá àwùmúra o yóò fi bá ń ṣe ọ lóore gbogbo ọlá tó bẹ̀ nínú fatia yóò jẹ́ tìyẹ ni lọ́lẹ̀ Elédùmarè ọba gẹ́gẹ́ ni òkè òkè lẹ́yẹ dì í fọ̀m òkè ló mọ̀ ń lọ ìní mo fi sọ pé wàrà fánáwù lọ́nkánà àlìyà rọ́bì sídìní ìlímọ̀ fáwọn ọmọ rẹ iléeṣẹ́ rẹ ò ní jóná ìyẹn Peacelot investment ní máa gbọ́ Peacelot investment Nigeria enterprises iléeṣẹ́ yẹn yóò mọ gbòòrò sí ní òkè òkè ní òkè òkè ló mọ̀ lọ òní kú kékeré ojú olúwọ́rọ́ jì wọ́rọ́ òkú ajá ìgbó òkú àgbo ìkàn òkú ayé òní borí ẹ̀ láyé ni tọ́ba wá níta ló ń kéwù tó ń pariwo tó ń kẹrin tó kọrin tó kọrin tó kí ọlátòtò rọ̀ èmi lọ́láwálé o ọ̀làwálé ọmọlá olúwa Ajipolowojesu tantantan lèmi ń jẹ́ èmi lọ́rọ̀ kọjí kan bá bọ̀ rédè bá bèdè àpinnu bàbá àwọn gbólóhùn gbálágùn tọ́ba aráyò lè pa gangan ni bàbá mi happy birthday.